leo. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Àlàáfíà Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó máa bá gbogbo ojú tí ń wò mí o. A kú wíkẹ̀ndì yìí o. Ẹ̀mí wọ́n sọ̀pọ̀ rẹ̀ láyé. Ọlá nàbì. Ní ṣubú dànù. Kí ni tọ́pìkì ọ̀rọ̀ wa yìí dálé lórí? Abala ìtúsílẹ̀ ni ibi tí a wà yìí. Òun sì ni gúrùpù yìí dálé lórí. Kò yọ ẹ̀sìn kan sílẹ̀. Mùsùlùmí ni ẹ́ ni, kìrìsìtẹ́nì ni ẹ́ ni, kódà bàbá àjẹlẹ́sìn ìbílẹ̀, àbẹ́sìta àti ẹ̀gbọ́ ọkọ rẹ̀ rí. Ọ̀rọ̀ ìtúsílẹ̀ àti àlàáfíà ara, òun ni gúrùpù yìí wà fún. Ibi tí a ti ń lara wa lọ́yẹ̀, ohun tó ṣókùnkùn sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, tó ti gba ọ̀pọ̀lọpọ̀ owó dànù lọ́wọ́ ènìyàn tí ò yé wọn. Bí obìnrin kan tó pè mí láàárọ̀ yìí, ó ní sáà, ṣóun ò ní para òun títí ọ̀tún làbá yìí. Mo ní kíra láàdé. Òun kéwú, òun mọ kéwú, òun á máa gbààwẹ̀, òun á sì máa yan náfìlà. Kí ló wá dé tí ṣòro fi pọ̀ tóun tó báyìí? Ṣóun ò ní di kìrìsìtẹ́nì báyìí? Ẹ dákun ẹ làwọn lọ́yẹ̀. Mo ní bó di kìrìsìtẹ́nì kò pé kí ṣòro rèé yípo. Ìwọ ni kò ní ìgbàgbọ́ sí Ọlọ́run ọba tó ń sìn. Kìrìsìtẹ́nì, Ọlọ́run ni ọba tí wọ́n gbójúlé, wọ́n sì fi ìgbàgbọ́ tì í. Mùsùlùmí, Ọlọ́run lọba tá a gbójúlé, tá a sì fi ìgbàgbọ́ tá a fi tì í. Kì í ṣe gbogbo nǹkan tó ẹ̀dá bá tọrọ láyé ní òní, ṣùgbọ́n dandan ni kú fún ọmọ ẹ̀dá ènìyàn. Ọmọ ẹ̀dá ń lọ gẹ́gẹ́ bá a ṣe kọ kádàrá rẹ̀. Àwọn kankan bẹ́ẹ̀ nú ìrìn àjò ẹ̀dá. Ọlọ́run dá wa, ó fi làákàyè sí wa lára láti lè máa mọ ohun tọ́tọ́ àti ohun tí ò tọ́. Níjọ́ tá a bára wa nílé ayé, ìhòòhò la wá. A wà nípò ẹni tí ọmọ nǹkan kan tó yẹ pé ọmọ aráyé ni wọ́n ń dáṣọ ró wa. Nígbà àwa náà bá ti wá darapọ̀ mọ́ wọn láti òpó ìlú, wẹ́rẹ́ ọmọ ń dàgbà àádọ́wó mọ̀. Owó tá a dá mọ́ àmọ̀ pa àfi ra nǹkan. Tó bá yá àwa náà dàgbà, á bẹ̀rẹ̀ sí ní máa dá sí owó sí. Tó bá wá dàgbà, tó bára rẹ nípò òpó tí ì lówó, má bànújẹ́. Tó bá bára rẹ nípò òpó tí ì lọ́kọ, má ti ìbànújẹ́. Tó bá bára ẹ pé tí ì níyàwó, má bára ẹ nínú jẹ́. Ṣùgbọ́n kí ohun tí ò tó nǹkan kọ́ gba ẹ̀sìn Ọlọ́run lọ́wọ́ rẹ̀, èèyàn máa kó mọ́ ọ́n. Èèyàn máa rí wàhálà níwájú Ọlọ́run. Torí pé ibi tí ẹ̀dá ò lérò, bẹ́ẹ̀ ni kú ti lè dé bá. Àlùkùránì sì ní a gbọ́dọ̀ kú àfi ká jẹ́ mùsùlùmí. Ẹ má bínú ẹ̀yin ẹlẹ́sìn wa yòókù gbogbo. Tí ẹ̀dá ò bá dára ẹ̀ mù, yóò máa sáré kiri ni. Ṣé rí ẹ̀yin ìyá mi nínú ayé, ẹ má jẹ́ atara wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń wò lónìí, tẹ́ ń fojú tòótọ́ wò. Gbogbo ẹnu ni mo fi sọ pé ohun tí wọ́n ń dánwò ní kọ̀rọ̀ ó ju nǹkan gbangba tẹ́ ń rí lọ. Tẹ́ máa fojú yí pé lágbájá ìgbà ni kàǹkà ní kòǹkò ni. Ẹ lè kó mẹ́wàá wọn jọ kẹ́ má rí mẹ́jọ nù wọn tó ti ṣẹ́fá. Tàbí kó ní nǹkan tí mówó wà fún, tí ó máa lò lúbúlúbú, tí ó máa ta mu. Tó Ọlọ́run kó ṣàánú fún wa, kó rọ̀ wá lọ́rọ̀ látọ̀dọ̀ rẹ̀ wá. Ọlọ́run sì má ṣe wá lẹ́nu tí ó ẹ̀sẹ̀ máa wọ́wọ́ òkú kí kó tó rí ṣe. Àwọn ọ̀bẹ lọ́hùn rẹ̀, Ọlọ́run ò sì ní jẹ́ àrí. Ọlá ìyá Al-Kùránì.
à ń sọ̀rọ̀ lórí tọ́pìkì kan àfọwọ́kọ́ àti ṣe fídíò ẹlẹ́ẹ̀kejì àbẹ́ẹ̀kẹta tí ó jáde lórí ẹ̀nì lórí ibùjókòó. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin a ti sọ fún wa níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bí tọ́rọ̀ yìí ti ń bọ̀. Tí obìnrin bá dàgbà tí ó bá rí ilé ọkọ gbé, inú wọn a máa bàjẹ́. Tí ọkùnrin náà bá dàgbà tí ó bá dáyàwó nílé, inú wọn a máa bàjẹ́. Bí ò tiẹ̀ fẹ́ sọ̀rọ̀, àwọn àsìkò mẹ́ta kan bẹ táyé ó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. Tó bá di àsìkò ìgbà tí àwọn ọmọ ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ń ṣe end of the year party, báyà ọ̀rẹ́ rẹ̀ ó pàdé rẹ̀ láàrin ọjà, ọ̀rẹ́ ń bolo alọ́ tó jọ mẹ́ta, má bínú Yínká àti ríra ó ti pẹ́, kí ló wá ṣe lóòrùn gẹ́rẹ́gẹ́rẹ́ yìí, ọmọ rẹ̀ yìí mọ abára nǹkan, ó fẹ́ ṣerun orí rẹ̀, ọ̀túnla ní end of the year party wọn. Sọmọ ọgbà yẹn ẹlẹ́ẹ̀kẹta lélẹ́yìí, àwọn ẹ̀gbọ́n rẹ̀ wà nílé kékeré lélẹ́yìí. Bọ́ọ̀ fẹ́ ronú tẹ́lẹ̀ ó ronú jọ yẹn, ọ̀rẹ́ rẹ̀ wà á béèrè lọ́wọ́ rẹ̀, ọ̀rẹ́ wa ó tọ́jọ́ mẹ́ta àtàlọ́kọ̀ rẹ̀ ò ní lè mẹ́sì wá, ìgbà àkọ́kọ́ nù tóbìnrin máa ń ronú. Ìgbà ẹlẹ́ẹ̀kejì tí December bá ń bọ̀, tọrọ fẹ́ lọ ilé ọdún, bó o sì lọ ilé ọdún bá jẹ́ pé ìlú lọ bá wà, àwọn ọ̀rẹ́ rẹ̀ ó tẹ̀yìn òdìdé wọn ó béèrè Jọkẹ́ báwo ni ẹ̀dẹ̀kújọ́ mẹ́ta, òun náà ní dáadáa ní ọ̀rẹ́ ọkọ rẹ̀ ń kọ́ ilé ọ̀dọ̀ mọ́mì ló tún wà ní àǹtó ọ̀rẹ́ bákan náà ni o, gbogbo ẹ̀yìn táwọn omi ẹ̀ níwà bákan náà o. Tó àbá tó fẹ́ ronú tó bá dàsìkò gbà yẹn, tó bá di January, ẹnu ọmọ àwa kún ọ ládùúgbò, àwọn obìnrin lóní ọtí ẹ̀kọ́ máa bọ̀, ìyá kọ́ mi náà wà kẹsì kan, ẹ wá fi gbà lọ, ọdún tuntun la wà nú ẹ wá fi gbà lọ, wàá máa wá ronú kálẹ̀ káàkiri, ó sì kíyèsára. Kí ló mọ ọtí òjò kíyèsára? Àwọn ìyá burúkú ń bẹ tí ó fẹ́ kọ́ ọmọ wọn kó lójú kan náà torí pé iṣẹ́ ti ń bẹ àti ìrètí ń jẹ lára ọmọ rẹ̀. Gbogbo ọkùnrin tó bá ti wá ọmọ rẹ̀ wá, ẹlẹ́rìí burúkú, ẹjọ́ kàwé, ẹjọ́ ṣe, ẹjọ́ ààyè ìwé ọ̀tọ̀, ààyè ọkọ ọ̀tọ̀. Àpékọ̀ gba skul ọkọ̀ máa lọ sí rọ́ọ̀sì ní tá à ń ṣe fún wọn, láǹsọ fún wọn. Àti gbọ́dọ̀ tètè gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tá à ti ń bá bọ̀ láti bí àwọn fídíò yòókù. Ẹ̀yin òbí ẹ gbọ́dọ̀ máa ṣàkíyèsí sọmọ yín. Ẹ gbọ́dọ̀ máa chẹ́ẹ̀kì ọmọ yín, kẹ́ ẹ máa wò ó, kẹ́ ẹ máa mọ́nítọ̀ wọn dáadáa. Ẹ máa wá gbà nímọ̀ràn. Òǹbí kì í jókòó tẹ́tẹ́rẹ́rẹ́. Ìjọba rí àwọn ọmọ àdúgbò tí wọ́n ń gbé dáadáa sí, ó ronú káwọn tiẹ̀ náà ń jọ mi. Ṣùgbọ́n àwọn ọmọ rẹ tó fẹ́ ronú kàn jọ mójútó wọn. Kì í ṣe pé kára sọ fún wọn ń dùn mọ́ta nìkan làá fi mójútó wọn. Rárá, gbogbo ọ̀nà làá fi dá sọ̀rọ̀ ọmọ. Ǹjẹ́ ọ̀rọ̀ ayé gbé fáwọn ọmọ rẹ? Ọ̀rọ̀ ayé gbé fáwọn ọmọ rẹ, ọ̀rọ̀ ayé gbé fún wọn. Ṣé rí gbogbo ọ̀rọ̀ tẹ́mi ń sọ fún yín nìkan ẹ lè kọ́gbọ́n bẹ́ẹ̀ ni? Oríṣiríṣi ọ̀rọ̀ là ń gbà, oríṣiríṣi kéèsì là ń gbà tí ń dọ́dọ̀ mi. Bàbá ẹ̀jọ̀ ẹ dákun ẹ gbà mí. Òun ti máa ń rí yín tí pé òun ọmọ bó wọn ṣe dojú ọ̀rọ̀ yìí kọ yín. Sà bẹ́ẹ̀ ṣé ń wò mú ìyá ọmọ 38 years ni òun ò lórí ọkọ látàárọ̀ dalẹ́ rí. A sì tu wà bá bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni lóòótọ́. Kò ní kọ́ àwọn obìnrin fúnra, kò ní kọ́ àwọn ọkùnrin fúnra, àwọn ọkùnrin ni wọ́n kọ̀ sílẹ̀. Ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ọkùnrin náà. Bọ́ tọ́jú obìnrin lọ́sàn-án, bọ́ tọ́jú ẹ̀ lóru. Ọ̀sán gangan lóbìnrin ọ̀fọ̀n báàgì ẹ̀yìn olóhùn ìwọ lórí burúkú irú ẹ̀ náà ń sọ ni. Òun ní sì náwó fún jù. Wọ́n náà wọ́n tíyàn tó ń kó fún ní tó náà fi tọ́jú boyfriend ẹ̀ tí ò níṣẹ́ lọ́wọ́. Ǹjẹ́ ń gbá mi yé ẹ̀yin ìyá mi? Ẹ wo àárín yìí. Tó bá ti bẹ̀rẹ̀ sí ní náà dànù, wọ́n náà kíyèsára. Tó bá ti kíyèsára, ó gé ní ara ẹ̀. Ibi àwọn míì máa ń ba ara wọn nú jẹ́ tẹ́tí wọn láwọn sọ̀rọ̀. Èmi ò láìkí kéèyàn máa kojú mọ́ ní you are very stupid pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí. Orí rẹ̀ ò pé. Ìwọ́n tára rẹ̀ ọ̀yá tó lọ sọ́spítà, ó tójú bọ́lé àbò ò tójú bọ́lé. Ìwọ́n tó lọ itri tó lọ rà jẹkújẹ, ó tójú bọ́lé àbò ò tójú bọ́lé. Ìwọ́n tó lọ Mr. Big àti Mr. Small tó lọ rà ràkúrà, ó tójú bọ́lé àbò ò tójú bọ́lé. You are very stupid.
ọlọ́sọ́sibítù wọn ní ọlọ́sẹ̀ tẹ́sítì bí oríṣi méje wọ́n yẹ jẹ́ o wọ́n yọ tọ̀ o wọ́n yọ kìnìún o wọ́n yẹ kìnìún o wọ́n yẹ gbá o wọ́n yà o èyí báyìí ní sí èyí ní kí ló mú wọn tó o lè dìde sọ̀rọ̀ gbésí ayé rẹ̀ láti mọ kí ni ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ gbésí ayé rẹ̀ kí ló dé kí ló dé àwọn àgbàlagbà àtijọ́ wọn èsì irú ẹ̀ wọ́n lè má fu àwọn ọmọ wọn lára bá a fà ní wọ́n gbà ẹ̀ máa wá ṣàdúrà fún wa lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ̀ máa ṣàdúrà fún wa àwọn ọmọ yìí wọ́n gbọ́njú bá wọn ni wọ́n gbọ́njú mọ̀ wọn ni àmọ́ mi àwọn bàbá tí máa wá ṣàdúrà fún wa ẹ̀ mọ́ pàdé wọn ní ọjà mọ́ pàdé wọn ní kínní wọn ní kí n máa kí ẹ̀kọ́ kan ọ máa wẹ wíwẹ̀ odò ni ẹ̀ máa wẹ̀ fún wọn ẹ̀ máa kọ́ wọn bá a ṣe sin lọ́hùn ẹ̀ máa jí wọn lóru ẹ̀ máa ṣe tàjúdù ẹ̀ máa ka kúríánù nínú àwẹ̀ tẹ́ ẹ bá jẹ sàárì ọ̀yàn nábìlà àbọ̀ ọ̀yàn nábìlà òfin wojú rẹ sọ́dọ̀ ọlọ́run ìgbà àwẹ̀ lọ tọ́mọ́ mi wa àti dádì wa ǹjẹ́ ọ̀yàn nábìlà mọ́ ọ̀tán ẹ ti gbàgbé ó tún dáwẹ̀ tuntun ń bọ̀ ẹ máa láwọn àfáàkiri àdúgbò afárasaki ẹ dákun náfìlà òru tó ní ǹjẹ́ rákà mẹ́ta kọ́ ni wọ́n pè àwọn tẹ́ ń rò ti pọ̀ ju rákà méjì péré ni ẹ máa béèrè lọ́wọ́ wọn káàkiri ọmọ ń pa ẹ̀sìn rẹ ṣùgbọ́n níbi okòwò rẹ tó o ti ń tajà tọ́ba mẹ́rin tí kọ́sítọ́mù bá wá orí kọ́ máa gbọ̀n kiri ẹ̀sìn ọlọ́run sì ń bọ́ ọ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ mo wo fídíò kan lánàá lórí Facebook ó touch me fídíò yẹn ni ó jẹ́rú ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ tí màá bá pàdé lórí nẹ́ẹ̀tì nílẹ̀ Ìgbò ni pásítọ̀ kan àwọn ìjọ àgùdà yẹn ni ó wá disguise ó múra bákàbákà ó múra bí wèrè gidi ó wá lọ sáàrin ọjà kò wọ bàtà kò ó múra tó dé wíìgì sórí múra jákujáku àwọn èèyàn bá ń lé wọn lé lóko gbogbo iná bá tọrọ owó lọ́wọ́ ẹ̀wọ̀n òfun i'm stupid kí ni kan wọ́n lé wọ́n wá káàkiri wọn fún lówó wọn fún ní nǹkan kan wọ́n lé ní ọwọ́ àárín bọ̀ wá chọ́ọ̀chì táìmù gbà yẹn wọ́n ń ṣe wọ́n dàbí pé wọ́n ṣe bí revival ní chọ́ọ̀chì wọn ṣé àpótí wèrè bá wọ ibi tí àwọn èèyàn gidi wà tí èèyàn gidi sì pọ̀ wọ́n fẹ́ lé wèrè yìí bá sáré lọ pásítọ̀ tó múra bí wèrè yìí wọ́n bá sáré lọ ibi kíní ọ̀tá wọn àwọn tó jẹ́ tó ń ṣiṣẹ́ àyíká àwọn tó ń mójútó ètò ààbò wọ́n bá sáré síbẹ̀ pé bóyá kí wọ́n lè ọkúnlẹ̀ ó ṣe bí ètí ń gbàdúrà wọ́n rò pé bóyá wèrè ó fẹ́ gba deliverance ni ó wá pe ẹnìkan lára wọn ní ẹjọ́ ó ṣẹ́wọ́ sí ó wá fẹ́ tí kò yẹn létí ó sọ ọ́ sí létí pé má jẹ́ wọ́n mọ̀ ọ́ èmi ni o lọ mú microphone wá ìyẹn bá lọ mú microphone wá nínú church bó ṣe gba microphone báyìí ọba sí wíìgì orí ẹ̀ gbogbo aṣọ ọbọ jù sílẹ̀ ọba bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ gbogbo àwọn ọmọ ọjọ́ tí wọ́n ti jókòó rẹ̀ gbogbo wọn bá sún gírígírí gbogbo wọn bò ó wọ́n bá bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn wọ́n pé inú wọn dùn ìwà ń sọ nǹkan tójú rẹ̀ rí pé ẹ̀yin èèyàn wa ẹ̀ka ń wá church à ń preach fún yín náà ni ẹ̀ mú lò ẹ̀ ṣàánú ọmọlàkejì kò sì yẹ kó rí bẹ́ẹ̀ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí ládùúrú preach tó ń olówó dẹ́ wà nù yín kẹ́bà lè mọ ẹnà ọ̀nà ilé olówó ló tiẹ̀ tó lọ́ọ́ takú sí wèrè yẹn tí wọ́n yọ gidi tí wọ́n bẹ̀rẹ̀ sí nílé pásítọ̀ dẹ̀ ni ó disguise láti fi mọ bí faith àwọn èèyàn ṣe rí mélòó àfa lẹ́yìn ra gàrí fún táàfà bá sọ fọmọ yín pé wọ́n ní àwọn ará kọ́ ẹ̀dá wàhálà àwọn àfa yẹn pọ̀ jù jáde pé wọ́n bá wá tíra kan fún kọ́ máa ké ìwé ìṣe dandan jàre owó school fees ẹni wá inú owó school fees àtọwọ́ lè ké ìwò lọ bẹ́tà màláìka obìnrin owó school fees lọ́wọ́ ìtọ́ bá wọ sàárè your love is killing me ẹjẹ́ àfààrin yẹn lẹ́mẹ̀kọ́ là ń lọ ibùjókòó part 2 lára àwọn nǹkan tí kì í jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin kó rí ilé ọkọ jòkó sí àti sọ̀pọ̀lọpọ̀ nínú part 1 a ti kúrò níbi
nǹkan tí máa ń wà níbi ìwà ẹ̀dá ọwọ́ akú bí àrùn ara lára àwọn ogun tí àrùn ara máa bí tí kì í jọ́pọ̀lọpọ̀ obìnrin orílẹ̀ ọkọ jòkó. àkọ́kọ́ ń bẹ àgàn ń bẹ látọ̀dọ̀ Ọlọ́run ọba wa. àgàn wà àgàn wà àgàn wà kò sí nǹkan kan tí ó ṣe ilé ọmọ rẹ̀ ó pé ara rẹ̀ ó wà òkè ṣùgbọ́n kò ní lóyún àkádàrá pé yóò bímọ tí ó fi kú ni inú àkọsílẹ̀ rẹ̀ ló wà. ẹ gbádùn mi irú bẹ́ẹ̀ bá ń jáde tẹ́lómi bá ń wá ọmọ kiri tó bá dọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n lè ṣàlàyé fún un. mo nírú ẹ̀ lára igenge fún yín. wúmà yẹn ní owó olówó ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo ò fi ṣàsọdùn fún yín. Ọlọ́run rí mi pẹ̀lú ọ̀rọ̀ tí mò ń sọ yìí. ó ní ẹjọ́ ẹ̀sà wọ́n ti dàgbà ojú ọmọ ń pọ̀n owó sì ń bẹ. mo lé mi àwa níyà kan tí ń sọ fún wa pé kó fún ọlọ́mọ lẹ́yìn Ọlọ́run àti ká tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ iṣẹ́ tí mo lọ fún. mo ní kọ́kọ́ lọ sí tẹ́sítì náà tó bá sí tẹ́sítì tán kò kówé tẹ́sítì wá bá mi. ó kówé tẹ́sítì wá gbogbo ẹ̀ nọ́mà. àwa àwọnú ìràwọ̀ rẹ̀ lọ yóò fi kan lẹ̀ fún kan ni. mo ní màdámù ní yẹsà màdámù yẹsà ẹ bímọ o ṣùgbọ́n ẹ gba ìgbín díẹ̀ mọ́ra. onírú ẹ̀gbin wo mo ní tí ọmọ bá ẹ lóyún o tẹ bá sì bímọ tán ọ̀nà owó yẹn ọ̀fẹ́ dí díẹ̀ tí ọmọ yẹn bá dàgbà tán arísìkí yẹn wà padà. ó ti wò ó lóhun ṣé òun lè ṣe kó wọn má lówó lọ́wọ́ ṣá. àbàbẹ̀ lọ́hùn ó ní oyún ó bímọ. ìjọ tó tiẹ̀ bímọ mi ò rí mọ́ náà ti ṣàwọn ṣẹ́ fún tọ́ torí ìlú tó ń gbé jì. ó wá ní fóònù òun sọnù ṣùgbọ́n inú ìwé tóun kọ nọ́mbà mi sí ó wà nínú ẹrù òun ò rí. ọmọ ti wá pé 3 months kó tó rí ìwé tọkọrọ nọ́mbà mi sínú ilé orí ó pè mí. àfà àwọn ètò tẹ́ ẹ sí fóònù Ọlọ́run gbà á o ṣùgbọ́n òun sọ bóun ṣe kúrò lọ́dọ̀ yín tán níjọ́ kejì ní fóònù òun sọnù. àtijọ́ àti mú wá ó ṣe kọ́ ẹ́ má dán o mo ti sọ bẹ́ẹ̀ fún un. Ọlọ́run fi dán gbàgbọ́ rẹ̀ wò ni. Ọlọ́run fi dán gbàgbọ́ rẹ̀ wò. arísìkí rẹ̀ padà ń bọ̀ o ṣùgbọ́n mọ̀rẹ́ ọ́ dàgbà. èmi ọba tọrọ ọmọ lọ́dọ̀ òrìṣà kan o yìí máa wà nínú ìrìn àjò ẹlòmíì bẹ́ẹ̀. ṣá ń gbọ́ mi yé ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ lágbègbè ọmọ bíbí báyìí ó bó ṣe rẹwà tó o lè níṣòro ọkọ ọ̀run kò ní rílé ọkọ gbé kò ní jẹ́ orí ibùjókòó. gbogbo ọkọ tí bá ń fẹ́ bí ọkọ kọ̀ sílẹ̀. ìṣòro yìí pọ̀ nígboro gbáà. ọkọ ọ̀run ọ̀nà bíi 3 sí 4 ló pín sí. ṣé ń gbọ́ mi yé? àwọn ọkọ ọ̀run kan bẹ tó jẹ́ pé kìí sọkọ ọ̀run àtọwọ́dá ní sí ọwọ́ ọmọ èdè ènìyàn ni.
mo ti sọ lára àwọn èyí tó ti wà nínú part 1 àwọn ìdílé kan bẹ pé tẹ́ bá fẹ́ fọ́kọ ẹ béèrè ta ni ìyá ọkọ ta ni bàbá ọkọ tẹ́ fẹ́ fẹ́ ọmọ wọn. ìwọ ọkọ náà béèrè ta ni ìyá ìyàwó rẹ̀ ta ni bàbá ìyàwó rẹ̀ ṣé ìdílé tó ti fẹ́ fẹ́yàwó ṣé wọ́n dáa. ẹlòmíín bẹ wọ́n fẹ́ kọ́ ọmọ òun ó ṣe márẹ́jì ni kò fẹ́ kó gbọ́ pa níbẹ̀. ẹ gbádùn mi. wọ́n ṣe ìyàwó wọ́n tí wọ́n bá ń láṣepọ̀ lọ́wọ́ tí wọ́n bá ti ń doyún ṣàdédé bí kọ́ máa rí i pé òun rí ìyá ọkọ òun lójú oorun kọ́ máa fọ̀bẹ léhùn kiri bẹ́ẹ̀ ń fọ̀bẹ gun nínú fẹ́bẹ gun nínú àbí kó fún un lọ́rùn gèrèrè tí ó bá dàárọ̀ ọjọ́ kejì ẹ̀jẹ̀ ní òrì tàbí kí wọ́n máa dẹ́ sí i tó bá ti rí epo pupa lójú oorun àbórí aṣọ pupa lójú oorun gèrèrè ẹ̀jẹ̀ ni wọ́n máa rí látijọ́ kejì yóò wá wà lórí ìṣòro yìí fáá tọ́jú òfin lọ yóò rí ibi jókòó àbí kò ní rí ibi jókòó yóò kó lé ọkọ yẹn tí bá ti wá ń kó lé ọkọ yẹn tí ń bọ́ síbò míì tó ti rójú tu ara ẹ̀ yóò bá máa dààmú jùlẹ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ yóò máa ṣe kí ni mo pè fún yín yóò máa da ọmọ jù sílẹ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀. ẹlòmíín bẹ àfọwọ́fà ni wọ́n ní lágbájá má máa rìn síbí yìí mọ́ àwọn àlùjọ̀nnú máa ń pa wọn nígbà tó ṣe bí àwa ń bá a dé yìí bí àwa lajú kọjá ó dín dé sí ní gbogbo wọn yẹn nígbà ọba wa kó wàhálà yẹn dé yọ máa bá yí fún rẹ̀ wọ́n á ti ṣe bá wí fún àníyàn òun ẹ̀ ní wò wọ́n ràn náà ni nígbà wàhálà wa dé kọ́ta ní bá yí fún rẹ̀ ni wọ́n máa yanjú ẹ̀. bẹ́ẹ̀ náà lọkùnrin tó bá níṣòro aya ọ̀run obìnrin kan ò ní dúró nílé rẹ̀ ò ní dúró iṣẹ́ rẹ̀ gan ò ní lọ déédéé bí ọ̀nà 200 kù 1 naira owó mi ò ní wọlé ẹ gbádùn mi owó mi ò ní wọlé bẹ́ẹ̀ ni. tí bá ń prọ́sẹ̀sì oríire wọ́n lè sọ pé títí ọ̀túnla ẹ wá gba chẹ́ẹ̀kì yẹn o gbàrà tọkọ ọ̀run rẹ̀ bá ti ń yọ síbẹ̀ àbí ayé ọ̀run rẹ̀ bá yóò búlọ́ọ̀kì oríire wọn ni sà kíní yàrá bẹ́ẹ̀ fún yín bọ̀ àwọn ọ̀gá ní ká má ti ìṣù rẹ̀ mọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ faradúró dìgbà míì kí ni mo rí fún yín ẹ káradúró di ìgbà míì àfojúdi sì kó bá ọ̀pọ̀lọpọ̀ obìnrin àfojúdi tún kó bá ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin. àgbèrè kì í jóbìnrin ó rí ibùjókòó àti àìnítẹ́lọ́rùn. ọlọ́run ọba tó ní mọ́tọ́bà làkúnmínà nẹ̀sáì mọ́sínáwá sùláàsà mọ́tọ́bà bẹ́ẹ̀ bá tún rí ẹni tó wí àwọn ìyàwó yìí sì fẹ́ gbọ́ èmi àdùnní àdè sẹ́mi ìfáyín ó tún fẹ́ àjọ jà ní òní fẹ́ nìkan kan mọ́ ọlọ́run ọba tó dá wa mọ̀ wá kó tó dá wa tọ́wọ́ bá dé Mùṣín torobìnrin tó fáyìn tó ṣe bọ̀m̀bọ̀ síyàn lọ́lọ́ fáyìn ọba tó dé Bàrígà ó tún rẹ lómi ọba tún dé Ìbàdàn ọba tún dé Ìjẹ̀bú àwọn dábìjà yanturu ẹ̀wọ̀ lọ́hùn tó bá ti wá fẹ́ mẹ́rin tágbára rẹ bá ka ó ti tó ó ti ṣe kíni ó ti tó látara àgbèrè a máa gba oríire yẹn lọ tí gba ọ̀pọ̀lọpọ̀ dúkìá ayérayé mọ́yàn lọ́wọ́ dádì wa ọmọ tẹ ẹranjú mọ́ tọmọ yìí ń sá fún yín bí àtijọ́ mẹ́ta pé òun mi kí n bá yín ẹ̀wò kò tẹ́ mi lọ́rùn ọ̀sán ní dandan àfi kí wọ́n ṣàjẹ́ ọ̀pá jẹ́ lóòótọ́ ṣùgbọ́n ohun tí ó tẹ̀yìn rẹ̀ jáde ò ní mọ̀
mọ́mí wa ẹ̀yin náà ranjú bàbá aláàánú lẹ̀ ń wá kiri ó lè mú tẹ̀sùbá kó pe ọlọ́run tí já láàánú Allahu anta latif ni ọlọ́run ọba aláàánú kó ṣàánú wa ó lè pé bàbá aláàánú lọ̀ ń wá kiri ọkọ̀ tí bàbá aláàánú sọ fún ọ pé òun gùn kì í sọ fún ọ pé sí ọwọ́ òun ni bóyá gérí òkú lè sowó ò tí mọ̀ bí wọn náà wọlé bí ó ti gérí rẹ̀ nù ẹ wo ìgboro láyé òde òní ẹ máa wáyé òde òní bẹ́ẹ̀ gbọ́ pé ọkọ gún yàwó ẹ gbọ́ pé yàwó gún ọkọ bẹ́ẹ̀ gbọ́ pé ẹnìkan fọ́ nìkan gí lórí ẹ gbọ́ pé ẹnìkan ṣe kinní kan gbogbo eléyìí ò rí bẹ́ẹ̀ láyé àtijọ́ kò rí bẹ́ẹ̀ láyé àtijọ́ kò rí bẹ́ẹ̀ tí kádàrá ẹ̀dá bá ti pé kò gbọ́dọ̀ ṣiṣẹ́ náà iṣẹ́ tí ó máa mú oúnjẹ wá fún ọ àmọ́ ogún ọdún tí ń lọ sáré ọkọ̀ 10 million owó tíran rẹ̀ ọ̀kárí ẹlòmíín bẹ nínú àwọn fídíò tàkọ́kọ́ tí màá kọ́kọ́ sọ fún wa yìí pé oníranran àwọn ẹ̀dá ènìyàn ń bẹ nú ayé ẹja omi ń bẹ tá à ń jọ ń gbénú ilé ayé ẹran ìgalà àgbọ̀nrín ń bẹ nú ayé tá à ń jọ ń gbénú ayé ẹbọra ń bẹ ìrókò olúwere ń bẹ à ń jọ ń gbénú ayé ẹlẹ́dẹ̀ náà máa paradà máa dèèyàn àwọn èèyàn lójú yín máa ràn mọ́ máa wọ ọmọdé ìbò ṣe bọ̀m̀bọ̀ yéè ikú tí ọ̀pá ló ń ké sáré fún ẹ bí ọlọ́run ọba ti ń polongo àwọn ọmọ àlìjẹ́nnà kétékété èṣù náà ń polongo àwọn ọmọ náà èṣù ó ń polongo ọmọ náà àwọn ọmọ tí ó wọ̀ náà èṣù náà ń wá àwọn sọ̀pọ́tà àti ẹ̀ mọ́mí wa ẹ̀yin ọ̀làwọ̀ méjì tẹ́ ẹ gbé fáwọn ọmọ yìí kí wọ́n máa jó pé jogodo kíní kan jogodo kíní kan jogodo wọ́n ní sonko ní sonko ntẹ́ ni wọ́n máa gbọ́nú lẹ́nìyàn àbí ẹ lè ra kíṣẹ́ẹ̀tì alukurani káwọn ọmọ yẹn máa gbé ìkìrá èmi àrán yín ní yà ń káwọ́ láàrán yín ní yà ń kíní kan o kíṣẹ́ẹ̀tì lẹ́kṣọ̀ ẹ̀fọ́lọ́hún màá ọmọ yín kọ́lọ́hún ojú kò sáyà àwọn báyìí ẹ̀ gbọ́ mi yé tọ́ba rẹ̀ jẹ́ pé oní kírísítẹ́nì tẹ́ bá lọ kámpù wọ́n máa ń ta àwọn kíṣẹ́ẹ̀tì history oríṣiríṣi ti Moses ní ti kìnìrè Jerusalem ní ẹ̀ play rẹ̀ fáwọn ọmọ yín wọ́n máa gbọ́ ẹ̀ máa wá dára yín lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ ọ̀yá John dára lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ lónìí báwo la ṣe bí Jésù sínú ayé ọ̀yá sọ̀rọ̀ lórí ẹ̀ ká gbọ́ ẹ̀ máa bìrà yín táwọn ọmọ yín bá jí láàárọ̀ ọ̀yá Jọkẹ́ pray fún wa má wo ọjọ́ orí ọmọ yẹn ní kó pray fún yín gbólóhùn tó bá ti sọ lóhùn ó sì fàṣẹ sí ẹ gbà á láàárọ̀ ẹ gbà á lálẹ́ ẹ fàdúrà ká ọmọ yín àwọn àlùjọ̀nnú èèyàn wọ́n pọ̀ nú ayé mo máa ń sọ̀rọ̀ yín ní ọ̀pọ̀ ọgbà bóyá èèyàn ò tí ì gbọ́ rí arábìnrin kan ń bẹ ó ní owó ẹ̀yin tẹ́ ń wá bàbá aláàánú kiri ni mo fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ yìí àti ìyá aláàánú ṣùgbọ́n wọn ò pé níyà kínní kankan rí mọ́mì ní gbogbo èèyàn máa pé ẹwà yìí ń bẹ lára ẹ̀ bá kán mo fi ọlọ́run bẹ̀ yín ẹni tẹ́ ẹ bá ti tóòsì tẹ́ ẹ mọ́lé rẹ̀ tẹ́ ẹ mọ́ná rẹ̀ ẹ jẹ́ ó máa lọ ńlọ rẹ̀ ẹ jẹ́ ó máa lọ o tí bá ti ń parọ́ fún yín àwọn ọmọ Èkìtì lòun ìyá òun ti kú bàbá òun ti kú ogun ìdílé yẹn pọ̀ lòun bá fún ní kó wọn máa gbé kọ́sá ìran ní ń pa fún àlùjọ̀nnú ni. ọ̀sán ní kọ́mpìnì owó ìwà owó wà bàbá olówó náà ń bẹ wọ́n jọ ń ṣe bísínẹ́sì papọ̀ òun kọjá lọ kọ́mpìnì tiẹ̀ wọ́n náà ń ẹ̀kọ́ olówó méjì bá pàdé ara wọn ṣe ṣakọ ó já máa fẹ́wọ̀ yìí ká tọ́jú rẹ̀ ká owó ò ṣe pọ́blẹ́mù mọ̀ pé òun náà ní kọ́mpìnì tòun
ẹ sá mọkùnrin ẹ̀sà ń sá alẹ́sà ìyẹn sì ti mọ bí ìyá ọ jẹ́ ìyẹn bá gbà fún obìnrin gbà fún gbogbo ìgbà tó bá ti lóhùn ọ lọ ògì obìnrin yìí ní ó gbẹ̀rọ̀ fún kọ́ máa lọ gbogbo ìgbà tó bá ti lóhùn ọ lọ ọ̀sán àti eyín obìnrin yìí máa ń pè èdè kan fún tó bá ń lọ ògì mi lọ́wọ́ o má débi ìyá àbèjì apá ọ̀tún o tó bá ń lọ ògì mi lọ́wọ́ o má débi ìyá àbèjì apá ọ̀tún o wọn ní kó má sọ́ọ̀kì ọyàn òun apá ọ̀tún ọkùnrin wa ó ti máa ń ṣe wá di yọra what do you mean òun tó ń sáwọ mẹ́rìndínlógún òun tó ń jẹ ńlẹ̀ alára òun tó ń gbogbo eré òun kìkì gbẹ́rẹ́ òun inú wọn lòun ò ti sọgùn ká òun ọkọ ojú òun ọwọ́ náà ni má débẹ̀ àfi bàgẹ́ lọ́ba dàlẹ́ ó ní mo dẹ̀ sọ fún ẹ ò gbọ́ràn àlìjọ̀nù lẹni tí ń bá sùn àlìjọ̀nù òun lẹni tí ń bá sùn kò tí ì kúrò níbẹ̀ fóònù rẹ̀ ríngì hello ń bọ́lẹ̀ wá ọ̀nà òun jí o wọ́n ní kọ́ńpìnì ń jó o wọ́n ní kọ́ńpìnì ń jó o gbogbo ohun tó ní lọ parẹ́ kì í sọ́ọ̀tì ẹ̀ ní kékeré gbogbo nǹkan tó dáwọ́lé tó ti fọwọ́ ara ẹ̀ sílẹ̀ láti bẹ̀rẹ̀ ọjọ́ rẹ̀ ó jóná ni gbogbo àwọn mọ́tò wọn ní ásídẹ́ǹtì ọ̀pọ̀lọpọ̀ ìyàwó wọn lọ àwọn ọmọ wọn fọ́ká wàhálà yẹn bá débi kò rówó gẹrí láyé gba mọtòrólà oníwò ẹ máa mọtòrólà àjèlò tí gùn sọ̀bọ̀lọ̀ báyìí lọ́dún náà lọ́hùn ó ti dààmú ó ti á dìdàkudà kalẹ̀ gbogbo aṣọ ti ta kọlọ́pọ̀ aṣọ bíi 3 ló kù àwọn èèyàn tiẹ̀ lérò pé ó ti ya wèrè ni àfọwọ́fà abẹ́ ni abẹ́ rẹ̀ lọ́sọ̀ọ́ dolùsì ẹlòmíì ó ti fi àárọ̀ ṣiṣẹ́ ọwọ́ fúnra rẹ̀ yóò sì dáná sun tọ́ àwa pàdé ọmọ kékeré kan jọ kan mo rò pé ó ti sọmọ yẹn lóore rí dákun mọ́mọ́ rẹ̀ ń kọ́ mọ́mọ́ òun ò sí Nàìjíríà mọ́ tí ò sí sáà wọ́n fẹ́ lọ́dọ̀ wọn bóyá wọn ò rí nǹkan èyí tá a máa wá gba kí ló ń ṣẹlẹ̀ ọmọ yìí nǹkan ṣẹlẹ̀ kò yí jẹ́ yéhun ẹ gba nọ́mbà yẹn pé kò sówó tó ń ra káàdì kò sówó tó ń ṣe kínní kò sówó tó ń ra káàdì ṣe é sì lè lọ ẹsẹ̀ lòun èmu kò sówó mọ́tò ọ̀ka ṣẹ́ńjì díẹ̀ wọ́n bá jọ wọ mọ́tò fẹ́ẹ́ bá rí wọn lọ́dún náà lọ́hùn gbà mo wà ní aláàgọ́ 2 ọmọ tọmọ mi lọ síwájú ló ń kí mi náà dádì òun báyìí ọ̀rọ̀ rí ọ̀jẹ̀ mọ́ ògùn ó ní kílẹ̀ wí òun ti wẹ̀wẹ̀ odò wọ́n bá ń ṣe sàrà wọ́n ṣe kínní ọ̀rọ̀ rí ọ̀jẹ̀ mọ́ ògùn kankan ìwọ náà lògùn ara rẹ̀ wọ́n lọ́nà wò sá wọ́n máa ń dáko lówó lòun tó ń jókòó yìí òun fúnyàn ní mílíọ̀nù àmọye nǹkan lòun ṣe òun kọ́lé fúnyàn wọn àtún kọ́ òun ò tiẹ̀ rí wọn mọ́ débi pé òun ò tiẹ̀ lè bóun pẹ́ lómi wọn ò ní gbé kọ́ wọn jáwọn dà wọ́n búlọ́ọ̀kì òun ni. talẹ́ni tó ní kọ́ ọ má wakùsà òun tọ́ wakùsà ńbo ló ní kọ́ ọ má dé tó dé
kò rántí dọ́dọ̀ obìnrin yẹn rárá máa fún ní 3 days tọ́ba ti rántí kọ́ máa bọ̀ kò rántí ọba lọ fẹ́ tó bí ijọ́ keje wọ́n tọ̀hún ṣe jíde ń dají nìyẹn ha ẹ dákun mo rántí obìnrin kan màdámù ni kọ́mpìnì rẹ̀ wọ́n á máa gbéṣẹ́ lọ wọ́n á máa kíní kan wọ́n ṣáà lówó bóun náà sí lówó ṣùgbọ́n wọ́n á máa yín máa sọ kíní kan fóun pé tóun bá bẹ́ sọ́ọ̀kì ẹ̀ sátìmọ́ kó wọn má débi apá ọ̀tún yìí o tóun bá débi bẹ̀ ó léwu o ṣùgbọ́n wọ́n ṣàkíyèsí pé látijọ́ yẹn ni ṣùgbọ́n wọn ò fura pé wúmọ̀ yẹn lè torí ẹ̀mí ọlọ́run wà lára ó ti wọkọ̀ ọ̀yọ́ dáìbà ní ìjà ojú lẹ̀ ọ̀wọ̀ ẹnìyẹn rí fúnra ẹnìyẹn ní ọ̀sọ̀rọ̀ èèyàn tó jẹ́ fún ọ kì í sèmi ní sọ fún ọ tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń sọ̀rọ̀ lọ́dọ̀ wa ń bí mo bá ń rìkọ́dù ẹ̀ kí n máa sẹ́ǹdì ẹ̀ sí yín ni èmi ọkọ̀ dá ká máa tú àṣírí aláṣírí tó bá gífù tẹsítímọ́nì yin ọlọ́run rẹ nínú yàrá rẹ kò sì dúpẹ́ ilé ìjọsìn tó bá ń lọ. abápadà bá lọ kọ́mpínì obìnrin yẹn ọlọ́run ni ò tí ì jẹ́ yẹn ó kó kúrò mẹ́ẹ̀ mọ́tò rẹ̀ fẹ́ jáde àwọn security wọ́n ń dá àwọn mọ́tò dúró ọlọ́ọ̀bì kan bó ṣe dọ̀bálẹ̀ gbàlàjà sẹ́nu ọ̀nà mọ́tò ní sẹ́nu mọ́tò àwọn security ń pé this is a crazy this is the man this is the second kan wá màdàmú lòun fẹ́ rí màdàmú báwo ó máa ń sábà kí ló ń ṣẹlẹ̀ ta ló ń disturb ẹ̀wọ̀ lẹ́ńjọ́ abábọ́lẹ̀ ẹnu mọ́tò yes ẹ̀yin ni mà mo fẹ́ rí yín ṣe àpójútó mọ́ rẹ ni kò ní sọ pé wọn ọmọ ni mọ́ ó ní ẹjọ́ mo fẹ́ rí yín fún mi ní 5 minutes ẹ dákun ó ní kó máa bọ̀ wá ní ọ́fíìsì àbáwọ̀ ní ọ́fíìsì lọ ọba dọ̀bálẹ̀ fún ayé òun ti ta gbogbo nǹkan ti dàrú ṣùgbọ́n wọ́n ní kí n wá yín rí pé ẹ̀yin lẹ lè sọ ọ̀rọ̀ náà fún mi ẹ dákun ẹ gbọ́ kí ni mo ṣe. ní ọjọ́ kìíní àná mo ṣàlàyé fún ẹ pé má débi ọyàn mi ọ̀tún onídandan ọ̀sà má mú ntọ́ ọmọ jẹ ló pa ọ́ òun ló gba orí ọwọ́ rẹ̀ ẹja omi lòun o kò sì jẹ́ kẹ́nu rẹ̀ ọmọ bóun ṣe sọ fún ọ yìí ẹja omi lòun lára àwọn àlìjànú omi lòun kò jẹ́ kí ẹnu rẹ̀ ó mọ́ kò sì gbọ́dọ̀ sọ fún yàn òun mọ ibi tí wọ́n ti ní kọ́ wà òun mọ bẹ́ẹ̀ gbogbo bó ṣe débẹ̀ òun mọ̀ ọkọ kan ò lè fẹ́ òun sílé àfẹni tó ń bá fẹ́ bóun bá sì fẹ́ yàn òun ò lè bí kó fẹ́ni kankan lókè pẹ̀ yìí òun ti bí àwọn ọmọ òun sísàlẹ̀ odò òun kàn ní kó wọn á ṣe fàájì díẹ̀ lókè pẹ̀ ni kò síjọ́ tó wọn lọ inú omi àbẹ̀wò sọ fún wa pé ibi báyìí lòun ń gbé ibi kọ́mpínì òun nìkan lọ́mọ ọ̀tán aṣọ oríṣiríṣi aṣọ lówó ńláńláńláńlá lòun sì wọ orí àbọ̀ orí kò tiẹ̀ lè sọ̀rọ̀ sẹ́nu dẹ̀wù rẹ̀ kálẹ̀ ni ìgbà tó wọn ń bọ̀ wá òkè pẹ̀ àdéhùn táwọn jọ ṣe àtọkọ òun ni pé ọyàn yìí o ọkùnrin mi ò gbọdọ̀ débẹ̀ o òun yọ̀ǹda ọkẹ́ ṣeré tó bá wù yín wọ́n lè débi tapó ṣùgbọ́n tapó ọ̀tún yìí wọn ẹni ọba débẹ̀ yóò dolo sí ni. Kí ló fi ràn wọ́n lọ́wọ́ báyìí ló wọ́n ràn án lọ́wọ́ òun mọ̀ pé à ń jẹ́ ọ́ ọlọ́wà bó ti ṣe ń jọ kínní àná eré tá a ṣe ń jọ kínní àná àtúnṣe olówó tó a sọ ọ́kẹ́ ọyàn yẹn padà wọ́n wàá wúri fún un olùsítọ́ pàdé olówó ẹ̀ mọ̀ pé yọ́ọ́ máa ṣe rẹ̀wùrẹ̀wù báwọn kínní ìwọ lòsì tó ń ṣe aṣáàtún lóòdù káàdì
àtún lóòdù ẹ̀ bí títí ń lóòdù ẹ̀ lọ́wọ́ tó gbé oúnjẹ ọmọ sẹ́nu olùsì alátẹnujẹ tó gbé sẹ́nu ìyẹn bá ń wúre fún ọ̀nà rẹ̀ ọ̀la òǹkólẹ̀ rẹ̀ ọ̀padà kankan ó ṣe oríṣiríṣi. bó ṣe ṣẹlẹ̀ níjọ́ kínní àná tí ò tí ì kúrò ń bẹ̀ tí ń dress up lọ́wọ́ aago rẹ̀ bá dún. hello bàbá akínní mo lè wá gbà lọ kí ló dé tá a pa aago yín láti bí látàrí mọ́ iye ọdún tí ò lọ. ta ló ń sọ̀rọ̀ àníwọ̀n láwọn kọ́sítọ́mà yín ìlú òyìnbó wọn ni wọ́n dé àwọn òyìnbó wọn ni wọ́n ti ń tírèsì láti ní ọjọ́ yìí wọn ò rí yín pé wọ́n dẹ̀ wá pa aago yín wọ́n bẹ́ẹ̀ lé báyìí o. báyọ̀ tọ̀ ní nọ́mbà alẹ́ tí wọ́n ṣé bẹ́ẹ̀ yìí ní nọ́mbà Mr. Lágbájá kìnìkan business kìnìkan company kìnìkan. gbogbo owó táwọn onígbèsè rẹ̀ ti jẹ́ pátá kálukú bá ń kó wá ọ̀sàdàkẹ́ ní ń wò bólẹ̀ wá gbà lọ béèrè lọ́wọ́ àwọn èèyàn aláwọ̀ òtí ẹ̀mọ́ bí ẹwà òun ní sì ń rìn inú ayé yìí ọ̀pọ̀lọpọ̀ ń rìn inú ayé wọn ti gbogbo ẹ̀ mọ́lẹ̀. dáàdì ìwà ẹ̀ kàwé lóòótọ́ mọ́mí ìwà ẹ̀ sùmọ̀wé ẹ̀rẹ̀wà lóòótọ́ ṣe é bólógo tì yín pàdé láti bí àtẹnujẹ ògùn ẹlòmíì ti wọlé. ìgbà tó ta ògo ara rẹ nígbàjọ wá sí tán ó dàgbọ́ Jésù ó dìyà alásàlátù ìwọ ló sì ń ṣera rẹ ìwọ ló ń ṣe ara rẹ torí àná Ọlọ́run fi ní ká jìnnà sí àgbèrè. ẹ̀yin ń kú wa ẹ ti mọ̀ pé ọmọ yìí ẹ̀ ní fẹ́ ṣùgbọ́n ojú yín ràn mọ́ torí kú pupa màá rí pé mo mú ọmọ yìí balẹ̀ sẹ́ ọmọ yẹn ó sì máa àánú tí ọ máa gbé ọ pé ẹ àánú bọ̀dá yìí sì ń ṣe mí àánú rẹ̀ sì ń ṣe mí ọmọ yẹn máa pa àwọn èdè kan fún ọ pé ẹ ọjọ́ iwájú yìí ni mò ń wò ó báyà nú àwọn tí ì bá sáré orílẹ̀-èdè yìí lọ wà ṣùgbọ́n ń bò ti lọ ta ògo rẹ̀ fún èṣù ó di gbàǹjo àrùn kankan yìí jẹ́ HIV o kò sárùn tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ pé wíkúwì là fáwọn yìí kò sárùn tí ń jẹ́ èdì ìbínú Ọlọ́run ní í jẹ́ bẹ́ẹ̀ kí ni mo wí ìbínú Ọlọ́run ní í jẹ́ èdì ebi ìyàwó rẹ̀ ọ̀tọ̀ ọ ni ọmọ aláta yíwó ọmọ mbúgan lílá ọmọ àkùọ̀ pípàjẹ ọmọ kí ni wọ́n pè lílá gbogbo ọmọ ọjọ́ kíkàn gbogbo wọn ló ti lóòdù káàdì wọn kárí ọwọ́ àlọ́ nílé HIV ó ní tó ní bọ́m̀bẹ́ ìbáwí Ọlọ́run ní jẹ́bẹ́ bàbá kìlọ̀ fún yín tẹ́ balẹ̀ ọmọ abẹ́ HIV yìí máa bá a yí kínú rẹ̀ ọmọ àbàjẹ́ po ni ẹ jẹ́ á fi àgbèrè sílẹ̀ ká fi irọ́ pípa sílẹ̀ gbogbo nǹkan wọ́n máa lọ ní gbẹdẹmukẹ. ní àárọ̀ ọjọ́ obìnrin mi ti bára ẹ̀ jẹ́ torí pé ń wówó àwọn máa gbé wọn kiri future bright àwọn tí sì ń wówó tipátipá àwọn náà ń wárò wọn káàkiri àní akíla wà fúnra wa fún bẹ́ẹ̀ máa tọ́jú mi ni àní àti máa tọ́jú ara wa ẹ̀dá kan lè tọ́jú ẹ̀dá ẹgbẹ́ Ọlọ́run ọba ní tọ́jú gbogbo wa àìnítẹ́lọ́rùn ibẹ̀ labọ́rọ̀ dé tó bá ti lọ́kọ pa ojú rẹ̀ mọ́ àìnítẹ́lọ́rùn àti àgbèrè a máa gba orí ayérayé lọ́wọ́ ẹni. àrísìkí tí ń bẹ lára ọkùnrin òun lomi ara tá à ń pè ní sperm àrísìkí tí ń bẹ lára obìnrin òun là ń pè ní menstruation àrísìkí méjèèjì yìí ó ní agbára púpọ̀ ó ní agbára ẹni ayé bá fẹ́ so lóko tí ò ní rówó bí bá ń sùn yóò máa dà sára ni tí bá ń sùn yóò máa dà sára níjoojúmọ́
bẹ́ẹ̀ náà ni bọ́ bá jóbìnrin yóò máa lálàá pé wọ́n ń bá òun lásìkò gbogbo ọ̀nà rẹ̀ dàrú ni àwọn nǹkan wọ̀nyí kì í jẹ́ kéèyàn ní rí ibùjókòó tó bá di ibi part 3 bí ìràwọ̀ ẹ̀dá kọ̀ọ̀kan bí ṣe máa ń bára wọn ṣiṣẹ́ tí ẹ̀yin gan ó fi discover ara yín á sọ̀rọ̀ lórí ẹ̀ mo jẹ́ lẹ́sìn mùsùlùmí àbí mo jẹ́ kìrìsìtẹ́nì kò pé kó má dá ìràwọ̀ rẹ mọ̀ o torí pé o dá blog group rẹ mọ̀ tó bá ti dá ara rẹ mọ̀ pé àwọn kan báyìí ń gbọ́dọ̀ máa ṣe àwọn ilé bẹ́ẹ̀ yìí ń gbọ́dọ̀ máa ṣe tí bá ti ṣe lé wáyé ibi ṣe máa rí ní adjust ara mi ọ̀tán mímọ ìràwọ̀ ẹ̀dá ò ló kọ̀ lẹ́bọnú kò ní kinní kan nú rárá máa fàdúrà chẹ́ẹ̀kì ara rẹ àdúà ta làáfà rẹ ta ni wòlíì rẹ ta ni pásítọ̀ rẹ má jìnnà sí wọn jú wọn máa fàdúrà ràn lọ́wọ́ àdúrà òwúwọ́ gbà àsìkò ti lọ mo ti ní àlejò tabarẹni tó ní ìbéèrè ẹ̀bí wá mo ní àwọn àlejò kan láti ìlú wo lẹ ti wá o Kòtónú all right tó ẹlẹ́yìn ń gbádùn wa lẹ́wí kí lẹ fẹ́ béèrè lọ́wọ́ wa a sì dá yín lóhùn àkọ́kọ́ kí lorúkọ yín Ahmed ok ní béèrè láti jẹ́ pé ká dá yín lóhùn kò nídìí ká parí ètò bísímìláì mo fẹ́ gbọ́ àti arákùnrin kejì táwọn náà jókòó gbẹ̀yìn ní ẹ̀gbẹ́ mo ń gbọ́ o bísímìláì ẹ̀yin ní kò béèrè rẹ̀ lọ́wọ́ yín níhùn tẹ́ẹ̀bì wá ká dá yín lóhùn àwa nìyẹn àmì o ẹ súnmọ́ bí. àwọn tí à ń bá yín sọ̀rọ̀ ọ̀kan náà jọ ni wá pẹ̀lú aláwọ̀ èmi. ok ọ̀rẹ́ lẹ́jọ́ jẹ́. èyí tí mo fẹ́ béèrè ń bẹ̀ ni wípé ẹ ti sọ̀rọ̀ tó pọ̀ tó sì mú làákàyè lọ́wọ́. ok lára àwọn ètò tẹ̀ ń ṣe náà ni. ok tá a bá wá rí nínú obìnrin tó ṣe wípé ó ní ọkọ. ok ó sì bímọ. ọlọ́kọ ó sì bímọ. ok ṣùgbọ́n àrísìkí kò ní. ṣé ọkọ ni ọ̀làrísìkí àbíyàwó. àwọn méjèèjì ò ní. ok ìyẹn wà nínú tí wọ́n fi ń dààmú. kí ló lè fa irú ẹ̀. òun lẹ torí ẹ̀ wá. alákọ̀ọ́kọ́ nínú ìbéèrè nínú àwọn ìtẹ̀sí prógámù lé lórí. ok lẹ fẹ́ béèrè ẹ ṣeun ọ̀rọ̀ yín ọ̀dàyọ̀ ẹ ra ànúgbà. àwọn àlejò mi tí wọ́n wá láti Port Novo ọ̀dọ́kùnrin ni wọ́n láwọn níbèrè táwọn òbí mi pé ọkọ àti ìyàwó tó fẹ́ra wọn tó wá jẹ́ pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọjọ́ wọn ò gbúrò ohun tá a pè ní àrísìkí wọ́n sì ti ṣàbíamọ. ṣé ti rí ọlọ́run ọba tó dá wa kò dá ẹnìkan fúyà jẹ kò sí ìdílé tí ò lè dádé kò sì dí ìdílé tí ò lè tẹ̀pá ìlẹ̀kẹ̀ ẹ̀ ń tẹ̀lé mi tí ẹ bá bí ọmọbìnrin obìnrin ó lè fọ́ba Èkó ó lè fọ́mọ ọba Èkó ó lè fọ́mọ ní ọ̀fíìfẹ́ ó lè fẹ́ ọmọ Aláàfin Ọ̀yọ́ tàbí kó fẹ́ ọmọ ọba yìí yòówù kódà ó lè fọ́mọ Dangote ọmọ tí yẹn bá bí fún wọn bẹ́ẹ̀ tó bá padà dọjọ́ iwájú kí ni ó padà dì yóò dọ̀ba kí wọ́n á wọnú ọ̀rọ̀ yín lọ lásìkò ṣe rí Yorùbá máa pàwé kan pé ìran mẹ́ta kì í ta òsì àwọn ìdílé mi ń bẹ tó yẹ pé látàárọ̀ ọjọ́ gàárì ni wọ́n fi wú àwọn ọmọ wọn dàgbà ká mu gàárì lọ́sàn-án mu gàárì láàárọ̀ mu gàárì lálẹ́ tó bá jẹ́ pé Ọlọ́run bá ṣe wọ́n ní oní kádàrá àárọ̀
àárọ̀ lọ́wọ́ gbogbo wọn ti jí sówó ọwọ́ bàbá lè jí sówó láàárọ̀ tàbí kọ́wọ́ ìyá ó jí sówó tó ti yẹ yín wọ́n lè fi ìṣẹ́ àtìyà kí wọ́n fi wú ọmọ kí wọ́n má rọwọ́ họrí tó bá jẹ́ pé oníkádàrá ọ̀sán lọ́lọ́run bá sí wọn àsìkò ìgbà táwọn ọmọ wọn bá ti dàgbà báyà wọ́n wọlé ọkọ báyà wọ́n márì àrísìkí yẹn máa bọ̀ àrísìkí ó dé sọ́wọ́ àwọn ọmọ akádàrá yìí pé oníkádàrá ọ̀sán nìyẹn tó bá jẹ́ pé kádàrá alẹ́ lọ́lọ́run bá yàn mọ́ wọn ògo alẹ́ àwọn ọmọ ó ti dàgbà ìyá ó ti dàgbà àwọn ọmọ náà ó ti máa bímọ tí pé tó bá dọjọ́ alẹ́ àwọn ọmọ ni wọ́n ó rí ṣe ọ̀là yẹn wà á dé àwọn ìyá yẹn náà padà dunnú pé àṣẹ ọlọ́run lè padà dá wọn láre báyìí so bọ́lọ́run ṣe máa ń tò nìyẹn ọlọ́run ọ̀dẹ́ nìkan kọ́ máa ní láárí ènìyàn ní ọ̀jẹ́ bó ṣe jẹ́ nìyẹn ẹ̀dá ni ó kíyèsí ara ẹ̀ irú èèyàn wo ni mí ń bọ́ lọ́yẹ̀ kí n máa rìn sí báwo lẹ èèyàn lè ní làákàyè tí ó bá lo làákàyè síbi tó tọ́ kò ní dowó ẹ gbọ́ mi yé sà kò ní di owó bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nu àdúrà ó gbà ó ẹ ló tún kù béèrè kan àbí ẹ rìsáàfù ẹ ká má sọ lórí afẹ́fẹ́ all right ẹ ṣeun àdúrà ó gbà ó ẹ rà ánú gbà ó owó èyí ẹ wá kó wá fún wa látọ̀hún ikọ̀ àwa pọ̀ jù báyìí àwa náà ní ká máa jẹ àdúrà ó gbà tó ẹ̀yin yà wọ ẹni tó bá ní béèrè ẹbí mi ò èmi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ má bínú wípé mi ìgbà kẹ́nìkan kan orí mi pè mọ́ fún ìtumọ̀ àlá ó ní àwọn nǹkan tó ṣẹlẹ̀ Yorùbá ní bí ẹnu bá jẹ ojú ó tì bí ẹnu bá jẹ ṣé lórí pé mi ìbáyàn sọ̀túnmọ̀ àlá mọ́ ẹ̀sìn yóò yẹ yín àdúrà yẹn gbà. mi ìgbà kẹ́nìkan kan ó pè mí fún ìtumọ̀ àlá mọ́ wọn ní kálukú máa lọ bá pásítọ̀ rẹ̀ tàbí àwọn àáfàá wọn mi kálukú bá sàn dá mẹ́wàá sí kó máa lọ yọ pásítọ̀ rẹ̀ lẹ́nu tàbí àáfàá sàlátù rẹ̀ kó máa lọ yọ ọ́ lẹ́nu kì í ṣe pé wọ́n béèrè owó lọ́wọ́ ẹnìkan wọn mi sì béèrè sàárà kankan lọ́wọ́ ẹnìkan wọn bọ́tí àwọn kan ń lò mí wọ́n fi mí dáwọn àlejò wọn lóhùn so àlejò tí wọ́n bá ti á rí i pé eléyìí ò ní fáwọn lówó wọ́n máa wá fún wọn ní nọ́mbà mi pé kí wọ́n máa dà mí láàmú èmi náà ṣe èèyàn tó wà useless bẹ́ẹ̀ mi ì dẹ̀ ní time so màá rìsífù kọ́ láti àárọ̀ kùtùkùtù mọ́júmọ́ every blessed day wọ́n máa ń dà mí láàmú bẹ́ẹ̀ kí ẹ sọ pé nìkan ra káàdì fún mi fúnra mi náà mọ́ ra àti ẹ̀kọ́ kọ́tọ́lọ́mùbá ní káwọn kan ó bùn mí ní káàdì wọ́n á lọ sẹ́ndì mẹ́sẹ̀gì rẹpẹtẹ sínú whatsapp mi wọ́n á ní kí n máa reply fáwọn. àti wòlíì àti babaláwo àtàfàlẹ̀ gbà láàyè láti wọnú gúrùpù. kò sẹ́ni tí ò lè wọnú gúrùpù yìí àfẹnitọ́ bá yà ń ṣe wọ́nranwọ̀nran tí mo rí i pé mo tọ́ fẹ́ máa ṣe kò bá tètè mi mu ọwọ́ kan ni màá yọ kù mẹ́. àwọn wòlíì pọ̀ nú gúrùpù yanturu àfàdẹ́pọ̀ yanturu ṣòbó ti wà ní babaláwo náà wà mẹ́ èmi ò ṣùgbọ́n pé èèyàn máa béèrè lọ́wọ́ mi bàbá ẹjọ́ mo gbaṣẹ́ kan ẹjọ́ òun fọlọ́n bẹ̀yìn bóun ní kinní kan irọ́ mi ìgbà ayé rẹ̀ mọ́ ẹni tó bá wà fóun lálàá kọ́ lọ ọ̀dọ̀ afá rẹ̀ kọ́ lọ́ọ̀rọ̀ fún mo á ní pé èyí tí mo bá kọ sórí afẹ́fẹ́ èyí kálukú bá mọ̀ pé ó wúlò fóun bẹ́ẹ̀ kọ́kà salamu alaykum ṣùgbọ́n ẹni tó bá jẹ́ kọ́sítọ́mà àtìmí náà pé mo lápọ̀ntmẹ́ǹtì pẹ̀lú ẹ̀ kò sígbà tó pè mí tì ní dáhùn ṣòbó ṣe rí nìyí ẹ bá mọ ẹ̀yin ìyàwó ẹni bá ní béèrè ẹ béèrè wọn á dá yín lóhùn salamu alaykum. ọ̀rọ̀ ayé màlẹ́ ọ̀rọ̀ ayé màlẹ́ kò máa yé wa owó. Ọlábọ̀dé èmi alóde tó mímí àmì kanlẹ̀ bí ẹni gbọ́jọ́ kú bá mi. Adigun wo ọ̀rọ̀ ayé mi ti sú mi ṣe ló ń ṣe mí bí kí n lọ bínú para mi torí kò tiẹ̀ yé mi mọ́ gbogbo kọ́ńtíráàtì tí mò ń lé pàbó ló ń já sí ó tiẹ̀ wá tó ti àlákàlà ojoojúmọ́ tí mò ń la bí kí n máa bára mi ní skul tí mo ti ṣe tán láti bí ogún ọdún sẹ́yìn tásùjọ́ mo ṣe exam papọ̀ bí mo ṣe ń rí owó lójú oorun bẹ́ẹ̀ ni mò ń jẹ lójú àlá ìgbà míì tiẹ̀ ń bẹ tó jẹ́ pé inú gbòjò òkú ní ti bára mi lọ́gànjọ́ òru ó tiẹ̀ wá tó ti jàǹkáwọ̀ tí ń kọ́ mi lórí ìrìn gbogbo ipá ni mo sì ti sà gbogbo ìgbìyànjú mi pàbó ló ń já sí tí ò ti wá tán fún mi báyìí. Kò tí ì tán fún ọ ibi ó ti yẹ kó rójútù sọ̀rọ̀ ayé rẹ ló tí ì mọ ṣèbórí tí ó gbéni ní gbáláwo rẹ kò ní ibì kan bẹ tí wọ́n ti ń fewé àti gbòó ṣiṣẹ́ agbára Elédùmarè tí mo mọ̀ bókò sì jìnnà ilá onírè kò ọ̀dọ̀ Dr. Sheikh Lukman Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní oníkálukú ti ń wá ojútùú sí ṣòro ayé rẹ kékeré ní
ti àlálílá lọ́dọ̀ wọn. Ìtumọ̀ rẹ̀ àti ìgbésẹ̀ lóko tí wọ́n gbé lórí ẹni ọkọ ọ̀run tàbí aya ọ̀run yọ lẹ́nu. Ọ̀dọ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà Lukman Àyádáre ni Elédùmarè ti ń ṣiṣẹ́ agbára pẹ̀lú tewétewé. Àdìgún dákun gbà mí júwe ọ̀dọ̀ Fẹ́mi náà ó lè kà sí wọn ládùúgbò Akínọlá ojúlé kọkàndínlọ́gbà òpópónà lédè Lac Bàrígà nígboro Èkó tàbí kó yọ sí wọn ní òpópónà Onírèké àdójúkọ ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn. Ẹ̀ló iléeṣẹ́ ìsìnkú ìbílẹ̀ wọn rèé 08032983298 tàbí 08089038655. Ìwọ náà kà sí wọn lónìí kó rí bí bàbá ọgbọ́n ṣe fi tewétegbè dábìrà. Àwọn kan ń jọba àwọn kan ń ṣẹ̀rú àwọn kan ń ṣe bí Olódùmarè ọmọdé òòjọ́ ń ṣàláìsí. Mo fẹ́ kẹ́ tún àlàyé sọ kí n gbọ́. Obìnrin tó lálàá wípé òun bá ọkọ òun jẹun lójú oorun. Obìnrin lálàá pé òun bá ọkọ òun jẹun lójú oorun. Ṣùgbọ́n ọkọ yìí ó ti kú. Ṣùgbọ́n ọkọ yìí ti kú. Tó bá fún ní oúnjẹ. Tó bá fún lóúnjẹ. Ó lè gbé oúnjẹ kalẹ̀ báyìí lójú oorun ẹ̀ yóò wá mú ẹja orí. Obìnrin yẹn ni ó gbóúnjẹ kalẹ̀. Ọkọ ni ó gbóúnjẹ kalẹ̀ ọkọ yìí sì ti kú. Ok. Yóò wá mú ẹja lórí oúnjẹ yẹn pé ìwọ náà gbà. Yóò fún ìyàwó. Ok. Òkú yẹn ò ní jẹ́ kí alààyè yẹn ó bóun jẹun. Yóò wá mẹ́ja fún pé gba ẹja tọ́lẹ̀ yẹ oúnjẹ máa ń. Òkú yẹn náà ló sì gbóúnjẹ wá. Arábìnrin yìí báwo ló ṣe súnmọ́ yín sí? Ṣé Kútọ́nù náà lòun náà ń gbé? Kútọ́nù ni. Ok. Nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé ẹ tẹ obìnrin yẹn nínú. Ìfẹ́ gidi ń bẹ láàrin wọn láàárọ̀ ọjọ́ kó tó di pé ẹnìyẹn kú. Ikú tí ẹnìyẹn sì kú tó gbogbo ikú Ọlọ́run náà ló pààyàn ṣùgbọ́n lọ́wọ́ nú ikú rẹ̀ lọ́wọ́ nú. Òkú yẹn sì ń tẹ̀lé obìnrin yẹn káàkiri àfi kó ya òkú ìyá ẹ̀yìn rẹ̀. Ẹ wá béèrè lọ́wọ́ arábìnrin yìí pé ṣé kò sí property òkú yìí kankan lọ́wọ́ rẹ̀ ẹ tẹ̀ ẹ́ nínú kẹbí bóyá bí owó àbí nǹkan kan rẹ̀ kódà gan ṣé ò bímọ fún ó bímọ fọ́kù yìí fine kó máa tọ́jú ọmọ yìí dáadáa o kó máa tọ́jú ọmọ yìí dáadáa kódà rí pé òun ṣe sàrà fún òkú yìí wàláì ọmọ tó bí fún òkú yìí ọmọ yẹn máa yàn yóò yanjú agbára Ọlọ́run kò sí rí nìyẹn. Salamu alaykum rahmatulah aláwọ̀ hàlà tó orúkọ mi ò yí padà o Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ìlú Bàrígà ni mò ń gbé Akínọlá street number 29 yàrá kejìlá pọ̀ ọ̀tún ní ìlú Èkó. Ẹ̀yin ará Ìbàdàn ẹ kú àmójúbà mi o mò ń bọ̀ wá sí Ìbàdàn láàrin ọ̀sẹ̀ táàmù yìí táwọn wo Monday rẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ yìí ọlọ́mọ àpòkù ní sọ̀rọ̀ ẹni tó bá mọ Dùgbẹ̀ níbi Fìjàbí electronics Fìjàbí plaza ní Dùgbẹ̀ lẹ́yìn rẹ̀ pẹ̀lú ọ́fíìsì mi wà ní Ìbàdàn mo lè má lọ ju bí 3 days or 4 days lọ níbẹ̀ tí n fi padà sí ibi tí mo ń gbé ní Akínọlá lẹ́kọ̀ọ́. Tá a bá wá dé láti ìrìn àjò yìí ẹ̀yin ará Àbújá ẹ kú ojú lọ́nà mo ń bọ̀ wá sí Àbújá náà gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ti fẹ́ rí mi tipẹ́ so ẹ free láti rí mi ṣó ti yé dáadáa báyìí nísìn àdúrà yẹn gbà ó ẹ ra àánú gbà ó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń challenge wa pé n ta bá mọ̀ nípa rẹ̀ ká máa sọ kájí káwọn gbọ́ a kì í sọ lọ́hùn ṣùgbọ́n tọ́lọ́hùn mọ̀ tó fi wa mọ̀ lórí ẹ̀ta sí kẹ́kọ̀ọ́ rẹ̀ ni. Bẹ́ẹ̀ bá ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àìrọ́mọbí àrùn ara èyíkéyìí ọ̀fà iṣẹ́ rẹ̀ ọ̀lọ́ déédéé ni àlákàlà ni nípa ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dé àbọ̀fẹ́ mọrú ìràwọ̀ tó ní láì ṣẹbọ láì sì tutù màá sọ fún un ṣùgbọ́n kì í sọ̀fẹ́ o 2000 naira ni owó consultation ṣùgbọ́n ṣe jẹ́ nìyẹn. Tó bá fẹ́ tọ́jú ara pé kí nǹkan máa lọ kò sí ohun tí ọbọ̀ lọ́hùn nínú láì ní nǹkan haramu nínú tó jẹ́ nǹkan halal àdúrà yẹn gbà. Àbọ̀ bá ní di ètò àdúrà ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ jáde kọ̀rẹ́ni tí ó mú jáde lọ sọ́dọ̀ àwọn èèyàn gidi ẹlòmíì wọ́n tiẹ̀ ti gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n ti sọ ọ́ dolòṣì ó sì fẹ́ jáde
kò mọ èèyàn gidi tó lè lọ ọ̀dọ̀ rẹ̀ á pọ́nra wa o má dọ́dọ̀ wa ẹ dúpẹ́ fọlọ́run wọ́n bá sì jẹ́ pé ìlú yòówù tẹ́ ẹ bá wà èmi gangan agbára rẹ̀ ká kò invite mi màá wá bẹ́ẹ̀ ṣùgbọ́n ní fowó mi wọ mọ́tò wọ́n lọ sanwó mọ́tò àdúrà yẹn gbà o àyọ̀ yẹn pọ̀ ẹ̀ní rí bànújẹ́ o ọ̀làyẹ̀ lùkúránì sálámà ẹ̀yin náà gbìyànjú kẹrí pé à á dẹ àwọn ọ̀rẹ́ yín sínú gúrúùpù yìí ọ̀kan sí méjì nínú tá a bá ń kọ wọ́n máa gé ní bẹ́ẹ̀ wọ́n máa benefit ń bẹ́ẹ̀ àdúrà wọ́n gbà o ara nù ọ̀làyẹ̀ lùkúránì. Dr. Seyi Lukumanu Ayédáre. Dr. Seyi Lukumanu Ayédáre. Akọ ikú ti gbóyè ajá kàkàkà. Àpáta pín ìlú oníṣègùn òbílẹ̀ déwé àtẹ̀gbò ń jẹ́ fún. Bàbá òkú ọmọ ọ̀dọ̀ àgbà tí fagbára ńlá Yorùbá ṣàyẹ̀wò ìjìnlẹ̀. Ayé tuntun, ayé ọ̀làdùnjẹ́, ayé gbóná, ayé yọrùkú, akíkanjú onígbìyànjú nínú ọ̀ràn ènìyàn lẹni tí ráyé ṣe ní gbẹdẹmukẹ́. Kò sí nínú ọmọ adarí hun tí ṣòro tiẹ̀ ò ní dé bá ẹni tí bá ń ta ara rẹ̀ lókù. Gbogbo ayé bá forí ìrókò tí ṣòro ayé bá forí oro. Àmọ̀lé ọmọ ló ń gbèjà ẹni tó bá lè gbani lènìyàn ké sí. Adéyínká ọmọ Sónibárà ni mo fi wí pé kí Yorùbá ó tó dégbò tí ó kẹ̀mẹ̀mẹ̀ káyà ké sólúgànbe ogun ayé ó tó gbé ni mi láàyè. Ogun ayé tí ń sayé ọmọ ẹlòmíì dìdàkudà ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ń hàn lọ́dà bẹ́. Ọwọ́ akárìbọnú alákọ̀ọ́rí ń lọgun pé sóun nìkan ni kíkárìbọnú òsì kan ṣòro ayé ọmọ ènìyàn àfi káyà béèrè lọ́wọ́ ọmọ. Ọ̀gọ̀rọ̀ ìṣòro tí kojú ọmọ ẹ̀dá púpọ̀ nínú rẹ̀ lè wà tẹnujẹ́. Àìmọye ọmọ ènìyàn ti ń dáná mọ́ kádàrá ara rẹ̀ lábẹ́nú nítorí pé omi ìwọ̀délẹ́dà wọn ń bínú sí nínú ohun gbogbo tí kò wá ń ṣe. Àfọwọ́fà sì máa ń fòsì tẹ̀dá ọmọ aládé ní fírú rẹ̀ sọ̀rọ̀. Ìgbà mẹ́ta ní lọ́jọ́ kí n lóye àwọn nǹkan wọ̀nyí. Ọmọ ọ̀dọ̀ àgbà lọ́jọ́ ń mọ̀ wípé ọmọ èèyàn tó bá yan kádàrá àṣálẹ́ títí ò ní yá lásìkò ọ̀sán. Ẹni tó bá yan tàárọ̀ ọjọ́ oore rẹ̀ ò ní pẹ́ kó tó bẹ̀rẹ̀. Ìgbà òwúrọ̀, ìgbà ọ̀sán àti talẹ́ ó yẹ kó ní kálukú ọmọ tí sọ̀dá rẹ̀ fẹ́. Iṣẹ́ tó yẹ ká ṣe èèwọ̀ tí ń ṣe lòdì síràwọ̀ ẹni gbogbo rẹ̀ lọ́tọ́ ká mọ̀. Bàbá ògbó ọmọ ọ̀dọ̀ àgbà ọ̀mọ̀ràn nínú oníṣègùn òbílẹ̀ tó mọyì inú ìgbín nínú kahun. Dr. Lukú ọmọ Àyàndáre tó lójú inú tó lè fàtẹ́lẹ̀wọ́ ẹni béèrè.
adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Gẹ́gẹ́ bí ìbéèrè tí àwọn èèyàn mi ń bi mí ní abẹ́nú ni pé ẹ tún ọ̀rọ̀ yẹn sọ kí n gbọ́. Ọmọ ẹ̀gbọ́n mi kan ni ó máa ń lálàá pé sùn tóun ti jáde tán. Ok. Lọ́dún mẹ́ta sẹ́yìn kóun máa ń rí pé òun bá wọn òun padà jókòó sílẹ̀ òun máa wáṣọ sùkúl. Ok. Òun máa bá wọn ṣe exam. Ẹni tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n yín obìnrin ni àbọ́kùnrin Ọkùnrin ó ní skul tóun ti jáde láti bí ọdún mẹ́ta sẹ́yìn òun máa ń bára òun bẹ̀ pé òun tún wọ yúnífọ́ọ̀mù òun tún tún ẹ̀sáàmù sí kì í ṣe àlá tó dáa. Aláyè pín sí oríṣiríṣi ọ̀nà. Àkọ́kọ́ ká kọ́ tù yẹn ná ìfàsẹ́yìn ni kì í jẹ́ kó gun èèyàn ó búyọ. Tẹ́nìyàn bá ti ń lọ wájú yọ lẹ̀ tó bá ti àwa ti pẹ́ kì ní yóò dúró pa sójú kan ni kì í jẹ́ kéèyàn tètè rọ́nà àbáyọ sí gbèsè ayé rẹ̀. Èèyàn ní jẹni tí ń ní èèyàn sì ní jẹni tí ò ní ẹnu ọmọ àwa kún yẹn. Èèyàn wà lójú kan náà bí aláìsí. Ọlọ́run má ṣe wá ní ọkọ̀ tí omi tépo tánu rẹ̀ kọjọ́ pé wọ́n ń lọ kọjọ́ pé wọ́n ń tì ẹ wà pa lójú kan náà ni. Ọlọ́run má ṣe wá lẹ́ni tí ó máa tọrọ jẹ. Aláì àwọn ẹni ibi ni wọ́n fi sọ ní da tọrọ jẹ. Ọ̀nà tí wọ́n wá gbà gbé aláì wá pọ̀. Inú ilé téèyàn ti gbé rí tọ́yọ́ rẹ́ǹtì ẹ̀ rí ìyẹn tó lè bá rẹ̀ nílẹ̀ pé òun tún gbé bẹ́ẹ̀. Ibi iṣẹ́ téèyàn ti kọ́ṣẹ́ tó ṣe fírídọ́ọ̀mù èèyàn tún lè bá rẹ̀ pé èèyàn tún kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá yìí àbí èèyàn ṣe stylist lọ́dọ̀ ọ̀gá yìí.